tọkọ-taya rẹ́wọ̀n he nípínlẹ̀ Cross River, ọmọ ọlọ́mọ ni wọ́n ń tà. Àjọ tó ń gbógun ti fífi ọmọ ṣe òwò ẹrú National Agency for the Prohibition of Trafficking ti fi páńpẹ́ òfin gbé tọkọ-taya tí wọ́n ń ṣe òwò ọmọ títà nípínlẹ̀ Cross River. Àwọn afurasí ọ̀hún tí orúkọ wọn jẹ́ Esther Eni Udoh, ẹni ọdún 22, àti Stephen Udoh, ẹni ọdún 24, ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Cross River ti sọ ọ̀kọ̀ọ̀kan wọn sẹ́wọ̀n ọdún 15 gbáko. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àjọ NAPTIP fi síta lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ṣe wí, àwọn tọkọ-taya yìí ni wọ́n fẹ̀sùn 4 kàn, lára rẹ̀ sì ni títà àti rírà ọmọ àti ìlòkulò ọmọ eléyìí tó lòdì sí òfin ilé wa tó ń gbógun ti fífi ọmọ ṣòwò ti ọdún 2015 nípínlẹ̀ náà. Àwọn tọkọ-taya yìí níròyìn gbọ́ pé wọ́n ta ọmọ tuntun jòjòló fún arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Oluchi Judith ní $300. Bákan náà ni wọ́n tún ra ọmọ ọ̀dọ̀ kan ní $150 lọ́wọ́ Blessing àti Uduak, tí wọ́n sì ta fún Oluchi Judith ní $100. Nígbà tó ń gbé ìgbẹ́jọ́ rẹ̀ kalẹ̀ lọ́jọ́ 1 oṣù kẹrin ọdún tí a wà yìí, adájọ́ I. Ojukwu sọ Esther Udoh àti Eyo Udoh sẹ́wọ̀n ọdún 15 pẹ̀lú oore-ọ̀fẹ́ láti san owó ìtanràn mílíọ̀nù $2 fún ọ̀kọ̀ọ̀kan wọn. Adájọ́ Ojukwu kọ̀rọ̀ ojú sí ìwà búburú yìí, ó sì rọ àwọn aráàlú láti yàgò fún òwò ọmọ ṣíṣe fún àti lówó láyé. Bákan náà ló pàṣẹ fún àjọ NAPTIP pé kí wọ́n fòfin gbé oníbàárà wọn Oluchi Judith.